I'm gonna listen to you. Ọjọ́ ṣe tiẹ̀ títí, ọjọ́ lọ, oòrùn rànrànràn, ó ti re bí àná dọ̀sùn. Ọjọ́ ṣe tiẹ̀ títí, ọjọ́ ti lọ, oòrùn tó rànrànràn, ìyẹn ti re bí àná dọ̀sùn. Ogun kò ṣubú lẹ̀ o, ayé dákẹ́ jẹ́jẹ́jẹ́. Ogun kò ṣubú lẹ̀ o, ayé dákẹ́ rọ́rọ́rọ́. Ènìyàn ń sùn, ẹranko ń sùn, ewé kò ń sùn, gbogbo ayé ló ń sùn. Ṣùgbọ́n kìíní kan ò sùn ọ́, ó yí lọ, ó yí bọ̀ ọ́, ó ń dúpí, ó ń dúpí, ó ń dúpí, pí, 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 pí. Ṣùgbọ́n kìíní kan ò sùn ọ́, ó yí lọ, ó yí bọ̀ ọ́, ó ń dúpí, ó ń dúpí, ó ń dúpí, pí, 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 pí. Kò mà sí wọgbé tó ń ríran bí ọkàn, ó ń bọ́ lọ́rùn sọ̀rọ̀. Ó ń ríran dọ̀sán, ó tún bá mi sọ̀rọ̀. Ó ń ríran lóru. Kò mà sí wọgbé tó ń ríran bí ọkàn, ó ń bá mi sọ̀rọ̀. Ó ń bá wọn sọ̀rọ̀. Ohun gbogbo rí kedere fún ìwògbé ọkàn. Fún ìwọ kan oníwògbé o. Ó yá ẹ bá wa pín àti fẹ́ bẹ̀rẹ̀. Ẹ pín àti fẹ́ bẹ̀rẹ̀, àti fẹ́ bẹ̀rẹ̀.
ẹ ṣé mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, mo kí gbogbo ẹ̀yin tí Ọlọ́run ń lò láti máa ti ètò wa lẹ́yìn tí ẹ jẹ́ kójú kó tì wá. A dúpẹ́ lọ́wọ́ yín. Ọmọlúkà lórúkọ tí èmi jẹ́, lẹ́ẹ̀kan sí mo kí yín. Ẹ jẹ́ ká ní ìṣẹ́jú kan péré fún arákùnrin wa Kòkòrò tí wọ́n lọ. Kí Ọlọ́run kí ó tẹ́ sí afẹ́fẹ́ rere. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá pé ẹ káàbọ̀ sórí ètò. Èmi kí n tó tẹ̀síwájú lọ sínú nǹkan tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí lénìí, mo fẹ́ fi àsìkò yìí bẹ̀ gbogbo àwa tí Ọlọ́run ń lò láti ṣe iṣẹ́ takuntakun lórí ọ̀rọ̀ Yorùbá Nation, pàápàá jùlọ àwa táwọn wá sórí afẹ́fẹ́ láti wá sọ̀rọ̀. Ẹ jẹ́ ká gbìyànjú ká máa ṣe ìwádìí ohun gbogbo, ká ṣe ìwádìí ohun gbogbo fínífíní, ká sọ èyí tí í ṣe òtítọ́. Wọn ò kọlu ilé olóyè, wọ́n kọlu ilé olóyè. Ìyẹn la gbé gbọ́ títí lọ́sẹ̀ tó kọjá lọ́hùn. Èmi dẹ̀ ń béèrè lọ́wọ́ gbogbo ẹ̀yin dẹ̀ ń sọ yí pé irọ́ lẹ́nìkan ń pa, kò síbi tán ti wá bá wọn wálé olóyè, ẹ má ṣe báyìí, ẹ má ṣe tọ̀hún. Mo ń béèrè lọ́wọ́ yín wípé junction ibi tí wọ́n ti wá kọlu àwọn èèyàn, ibo ni junction yẹn lead sí? Kọmíṣánná wo ló wà ńbẹ̀ tí wọ́n wá attack? Mínísítà wo ló wà ní Soka junction tó ti wá attack? Tàbí ọba wo ló wà ní Soka junction tó wá attack? Bí kì í ṣe ilé Sunday ọmọ Adéyẹmọ. Èmi dẹ̀ ń béèrè lọ́wọ́ yín, àwọn tí wọ́n yìnbọn sí ọmọlẹ́yìn ta ni gbogbo wọn? Wọ́n yìnbọn sí Kòkòrò, wọ́n gbé òkú ẹ̀, wọ́n gbé lọ, wọn ò tún fi ilẹ̀. At the end of the day, lẹ́ni ìsìn wọn náà ti rí òkú ọmọkùnrin yẹn níbi tán ti gé orí ẹ̀. Èmi tí gbọ́ ni wọ́n sẹ́ndì fídíò yẹn sí mi, mi ò tí ì kọ̀nfàmù dáadáa lẹ́nu Omíyalé, mo sì máa pè é láti lè kọ̀nfàmù bóyá lóòótọ́ ni, but àwọn kan ti ń sẹ́ndì mẹ́sẹ̀jì sí mi pé Omíyalé ti sọ wípé wọ́n ti rí òkú ẹ̀ níbì kan níbi tán lọ jù sí, tán dẹ̀ ti gé orí ẹ̀ lọ. Well, ṣe rí, Ọlọ́run ò ní jẹ́ kí nǹkan burúkú kó kàn wá. Mo sọ nínú tọ́pìkì kan tí mo ṣe last, torí bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, tí n bá ní kí n máa fi bínú ṣe ń bí mi kí n máa fi sọ̀rọ̀, màá ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn, and I don't care. Ẹ tí bá fẹ́ ṣe kí n ṣe, tó bá jówó ló ń kó fún mi kó má kó fún mi mọ́, tó bá jẹ́ ọ̀rọ̀ ló ń bá mi sọ kó má sọ mọ́, anything tó bá ṣe kó má ṣe mọ́, tó bá ti jẹ́ pé lórí òtítọ́, lórí ọ̀rọ̀ Yorùbá Nation náà ni. Èmi dẹ̀ mọ̀ kiri kan dájú pé a sọ nípa tiẹ̀, a sọ nípa tèmi. Ohun tó bá ṣe lórí ọ̀rọ̀ Yorùbá Nation a máa sọ nípa ẹ̀, torí ó máa wà lákọọ́lẹ̀. Èyí tèmi náà bá ṣe á wà lákọọ́lẹ̀. So ohun gbogbo tá a bá ń ṣe, ẹ jẹ́ ká máa fi ti Yorùbá síwájú. Tó bá jẹ́ lótìtọ́ àti òdodo ló nífẹ̀ẹ́ Yorùbá, tó bá jẹ́ lótìtọ́ àti òdodo ló ṣetán nítorí ọ̀rọ̀ Yorùbá, jẹ́ kí Yorùbá yẹn kó jẹ́ àkọ́kọ́ nínú gbogbo ohun tó fẹ́ ṣe. Tẹ́nikẹ́ni bá ṣe nǹkan kan sí ẹ, tẹ́nikẹ́ni bá ṣẹ̀ ẹ́, rò ti Yorùbá tó gbé síwájú, kó gbàgbé tẹ́nikẹ́ni fẹ́ ṣe fún ẹ, kó focus lórí ibi tó ń lọ. Mo bẹ̀ gbogbo ẹ̀yin tí ẹ wà pẹ̀lú mi, ẹ pín program ẹ jẹ́ kó lọ. Èmi ń sọ eléyìí ni torí ọ̀la, torí ọ̀pọ̀lọpọ̀ ò mọ ìdí tó ṣe wà nínú Yorùbá Nation. Ọ̀pọ̀lọpọ̀ ó rò pé kóun kàn wá bẹ̀ kóun sọ̀rọ̀ kán mọ òun, ẹlòmíì wá torí owó, ẹlòmíì wá torí fame, òkìkí kan lè mọ̀ ọ́, ẹlòmíì dẹ̀ wá tó jẹ́ pé Ọlọ́run gbé dìde ni lótìtọ́ àti ní òdodo tó dẹ̀ ń ṣiṣẹ́ òun. Ìwọ tó mọ̀ pé lótìtọ́ àti òdodo Ọlọ́run gbé dìde, ó gbọ́dọ̀ jẹ́ kí ohunkóhun jẹ́ kó yàbàrá kúrò lọ́nà tó wà. Ó gbọ́dọ̀ dúró lórí ẹsẹ̀ ẹ̀. Àwọn nǹkan kan tó gbọ́dọ̀ gbà fún òun ni wípé ó gbọ́dọ̀ gbà yí pé Yorùbá Nation first in everything tó bá ṣe. Lẹ́yìn Ọlọ́run, wà wá sọ pé Yorùbá Nation ló tún kàn. Kò sí ẹnikẹ́ni ẹ̀dákẹ́dá èèyàn kéèyàn tó bá ṣẹ̀ ẹ́ lórí ọ̀rọ̀ Yorùbá Nation, wàá mú tó bá ti rò sọ́túnṣe torí pé eléyìí ó lè ṣe ìpalára fún ọ̀rọ̀ Yorùbá, wàá fi ṣoṣùn, wàá fi para.
láìsí bẹ́ẹ̀ kò síbi tá à ń lọ. Mo ń bẹ̀ gbogbo, most especially ẹ̀yin bàbá mi màmá mi tẹ́ wà ní diaspora, àsìkò yìí ò ń ṣàsìkò tá à ń bára wa jà, àsìkò yìí ò ń ṣàsìkò tá a fẹ́ castigate ẹnìkan. Àwọn oríṣiríṣi kọ́mẹ̀ntì náà àwọn èèyàn ń sẹ́ndì sí mi oríṣiríṣi messages yìí pé kí ló dé táwọn kan ń bú Bánkọ́lé, kí ló dé táwọn kan ń bú Omíyalé, kí ló dé táwọn kan sọ pé Bánkọ́lé ò dáa. Kì í ṣe àsìkò yìí ẹ̀yin màmá mi, ẹ̀yin tọ́rọ̀ kàn ẹ mọ́ra yín, àtàwọn kan bàbá tí ọ̀rọ̀ kàn ẹ mọ́ra yín. Àsìkò yìí ẹ nídìí àti castigate anybody làbí láti mú ẹnikẹ́ni wípé òun ni ò dáa tàbí òun ni ò ṣe dáadáa tó. Ẹ jẹ́ ká dúró ká rí Yorùbá yẹn gẹ́gẹ́ bí number one. Èmi ń sọ eléyìí ni torí wípé mo ń rí kí ìrìn àjò tí ò yẹ kó ju ọdún bíi 5 lọ kó má lọ di ìrìn àjò 25 years mọ́ wa lọ́wọ́. Àyàfi tá a bá dúró. Báwo lọ̀bọ ṣe ṣorí tí náà kí o ṣe? Ẹ wo ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ láàrin Ukraine àti USSR. A ní ká fi ìmọ̀ wa ṣọ̀kan, gbogbo wa à ń ṣagídí. Ẹ wo àwọn orílẹ̀-èdè méjèèjì tí àwọn USSR declare gẹ́gẹ́ bí orílẹ̀-èdè lẹ́ni láti àti tó àti àná àbíjẹ pàtàn ti wà. Àwọn orílẹ̀-èdè yẹn ti wà lẹ́nu ọjọ́ ti pẹ́ o, kì í ṣe pọ́nṣẹ́ bẹ̀rẹ̀ o. Orílẹ̀-èdè méjèèjì yẹn wọn ò tó state kan ní ilẹ̀ Yorùbá, wọn ò tó state kan. Donetsk àti Luhansk àti Donetsk. Imagine àwọn orílẹ̀-èdè tá à ń sọ méjèèjì yìí, tá a bá wo population wọn àti gbogbo ohun tí wọ́n ní kò tó ti ìpínlẹ̀, kò tó Èkìtì state, kò tó Èkìtì state. Ṣùgbọ́n gbogbo wọn wọ́n ṣe kí ni? Wọ́n fi ìmọ̀ wọn ṣọ̀kan. Wọ́n dẹ̀ ní ìpinnu wípé ibi báyìí là ń lọ, ọ̀nà kan ni wọ́n kọjú sí, wọn ò dẹ̀ yẹ̀. Russia ti ń sún wọn ní support o, wọ́n ti declare wọn o. Bí UN fẹ́, bí UN kọ̀, UN accept wọn gbà tó bá yá gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. UN á gbà, wọn ò ní choice. It's a matter of agreement. Nígbà tán bá pò sọ́tún pò sósì. Okay, America ń fight fún Ukraine, pé ó fight fáwọn Ukraine pé láíláí àwọn ò ní gbà fún nǹkan tí Russia fẹ́ ṣe. Torí Ukraine kọ̀, ó ní àwọn Donetsk yẹn àti Luhansk, bí orúkọ tó ń jà wọn náà mọ̀, ó ní wọn ò ní lọ. Ukraine ní láyé wọn ò ní lọ. Ṣùgbọ́n Russia jẹ́ kó yé Ukraine pé láíláí wọn á lọ. Orílẹ̀-èdè ni wọ́n jẹ́ ká máa lọ. Ṣùgbọ́n America support Ukraine. Russia dẹ̀ threat Ukraine pé tẹ́ ẹ̀ bá ti jẹ́ káwọn ilé lọ ó máa di wàhálà, tẹ́ ẹ̀ bá jẹ́ kan lọ ó máa dógún. Àwọn America ń support Ukraine, Russia ń support orílẹ̀-èdè méjèèjì tá à ń sọ yìí. Àwọn orílẹ̀-èdè tuntun ẹ̀gbọ́n wa tá a fẹ́ tẹ̀lé, àwọn jẹ́ Táyé, àwa ni Kẹ́hìndé báyìí. Torí ọmọ tó Kẹ́hìndé ló wá gbẹ̀gbọ́n, a sì máa gbẹ̀gbọ́n Yorùbá. Níwọ̀n ìgbà táwọn wọ̀nyí bá dúró lórí ẹsẹ̀ wọn, tó dúró lórí òtítọ́ wọn pé ibi báyìí là ń lọ, kò sí no going back. Kí ló dé táwọn ọmọ Yorùbá ò lè fi mọ́ wa ṣọ̀kan? Kí ló dé tá a lè fi mọ́ wa ṣọ̀kan? Àwọn náà ti bẹ̀rẹ̀, ọjọ́ ti ṣe díẹ̀, Òṣèjàre Sami wọ́n ti bẹ̀rẹ̀, ó ti ṣe díẹ̀. Mo ti ka story yẹn náà, mo ti ka news, àmọ́ bó ti ṣe díẹ̀ tán ti wà lẹ́nu ẹ̀. Ṣùgbọ́n Yorùbá, tèmi ṣe ń tẹnumọ́ fún yín ni wípé àwọn orílẹ̀-èdè tá à ń sọ yìí wọ́n takú ni, wọ́n yarí pé no, à ń lọ, adẹ̀ ń lọ ni. Kí ló dé jẹ́ yìí Yorùbá ò takú délẹ̀ pé dandan à ń lọ? Ìwọ̀nba èyí dẹ́ gbọ́ra yé, kí ló dé tẹ́ ẹ̀ jẹ́ kí mo yín ṣọ̀kan? Imagine orílẹ̀-èdè tí ò pé 1 million. Èkìtì state is almost, tábà ní ká ṣe population census lọ́wọ́lọ́wọ́ báyìí, Èkìtì state nìkan wọ́n á ti wọ, tí mi bá exaggerate, Èkìtì á ti above 7 to 8 million. Tá a bá exaggerate, tí wọn ò bá tí ì tó bẹ́ẹ̀ wọ́n máa múra at least 6 to 7 million lẹ́kìtì state. Ẹ wo àwọn tá ń pè lórílẹ̀-èdè. Ẹ jọ kí ni mineral resources tó wà bẹ́ẹ̀ tí wọ́n ní jù? Wọ́n náà lépo. Akẹ́bọ̀yé orílẹ̀-èdè lágbàáyé tí ò lépo, tí wọ́n dẹ̀ tí ọrọ̀ ajé wọn dẹ̀ ń lọ lákọlákọ létòlétò.
pẹ̀lú bó ṣe dùn tó dẹ̀ dáa tó dẹ̀ ń jọjú, kí ló ṣe ẹ̀yin ọmọ Yorùbá? ẹ jẹ́ ká focus Yorùbá first. How many years náà fi jà? Àwa ti wà lẹ́nu ẹ̀ báyìí, ọjọ́ ti ṣe díẹ̀ náà, at least táwa yìí ti bẹ̀rẹ̀ báyìí ti tọdún 2 tàbí kó jù bẹ́ẹ̀ lọ. Àwọn ti bẹ̀rẹ̀ tiwọn láti 2014 nígbà tí gbogbo àwọn ìjọba Russia rí pé àwọn ilé ìmúra ẹ̀ lóòótọ́ wọ́n mì ní ẹ̀, wọ́n fún wọn ní support. Bó ti jẹ́ pé èyí tó pọ̀ jù nínú èdè tí wọ́n sọ ara àwọn èdè Russia ni, Russia dìde fún wọn, ó dẹ̀ rí wípé wọ́n dá dúró declare wọn. Kò sí nǹkan tí UN á ṣe lé lórí. Kàkà tá fi dogun wọn yà jòkó wọn ṣe agreement ni wọ́n jọ sọ̀rọ̀, wọ́n ní bilateral agreement. At the end of the day wọ́n dorílẹ̀-èdè nìyẹn, wọ́n recognize wọn. Èmi dẹ̀ ń sọ ní ti ilẹ̀ Yorùbá tán bá sọ pé kó dogun àwa gan ti ready sí, no going back. Ẹni tó bá sọ yí pé Yorùbá ò ní lọ, àwọn lábógun yẹn lọ, pé à ní lọ yẹn bàbá ńlá kú irọ́ ni. Pẹ̀lú tí àwa ń rí lójoojúmọ́ tí etí wa ń gbọ́, hábà ìran Yorùbá ò gbọ́dọ̀ jìyà kú. No, I disagree. We will leave this cheat hole called Nigeria. Ẹ tẹ́ wá wo ìtàn àwọn orílẹ̀-èdè tá a sọ yà títí wa, ó yàtọ̀ mọ́ńbélé. Orílẹ̀ ṣebí inú Russia, inú Soviet Union, ibẹ̀ ni Ukraine ti jáde. But àwa gẹ́gẹ́ bí orílẹ̀-èdè kan ni wá láti bẹ̀rẹ̀ wá. Orílẹ̀-èdè pọ́nbélé, kí ló wá dé? Tó wá tó àkókò sẹ́rí Yorùbá máa ń pòwe kan, wọ́n ní ẹjọ́ là ń kọ́ àkì ń kọjá. Mo sọ fún ẹ̀yin ọmọ Yorùbá kan, ẹ̀yin àgbààgbà kan, mo bá yín ṣèpàdé ńgbà kan, mo sọ̀rọ̀ kan fún yín. Mo ní kí ló dé tí ẹ lè sọ wípé okay, wọ́n ní agreement wà yí pé kájọ wà fún 100 ọdún. Moreover, àwọn tó mọ òfin, àwọn lọ́yà tá a ní àti béèrè oríṣiríṣi, wọ́n dẹ̀ sọ pé every contract lasts for 100 years. Every agreement or contract lasted for 100 years. Adé tíjọ́ wà papọ̀ for more than 100 years. Kí ló dé tẹ́ ṣe sọ pé dandan ká jókòó? And moreover, if we must jókòó tì wọ́n, kí ló dé tí wọn ò kọ́ fún dialogue, kọ́ fún kájọ jókòó, kájọ resolve, ká rearrange. Torí o gbogbo tọ́lọ́run fi kí ló dé? Ẹ jẹ́ máa rí like àti love yín, ẹ má jẹ́ kán rí, ẹ má jẹ́ kó má lọ dàbí program tá a ṣe lánàá tí wọ́n bẹ̀rẹ̀ sí ní flag wa, ẹ má jẹ́ kó wáyé. Let me see your love, like and comment please. Bẹ́ẹ̀ tí ẹ ṣí ẹ bẹ́ẹ̀ ṣí ẹ má ti sọ tí mo fẹ́ sọ, bẹ́ẹ̀ bá ṣí ẹ déédéé bẹ́ẹ̀ dẹ̀ ṣí ẹ ọ̀gbọ́n ní fọlọ́ lókè ọ̀. Yorùbá ilẹ̀ yìí ní wá ní. Ọlọ́run ló fi jogún fún wa ẹ̀dá alààyè kan tá a bá lajú tí wọ́n gbà mọ́ wa lọ́wọ́, inú á bí Ọlọ́run sí gbogbo wa pátápátá. Mo dẹ̀ wá fẹ́ sọ kinní kan fún wa nísìnyí, mo ń sọ mo ní abala tá a dé, tí ìmọ̀ bí tá a wà ní, tẹ́ ẹ bá mú abala tá a dé lọ́wọ́lọ́wọ́, ẹ mọ̀ ìpín abala tó ti yẹ kẹ́ ẹ múra ni. Ẹni tó bá dúró kó má ṣàfihàn, ẹni tó bá rìn kó kíyèsára, ẹni bá dẹ̀ sùn sílẹ̀ kó má fojú méjèèjì sùn. Òun ni abala ibi tá a wà yìí. Torí wípé kí ni, it is getting to that level tó fi já wípé wọ́n á máa hàn tiwa. Àwa ò dẹ̀ kí ẹ̀ lọ́wọ́ tá a wà yìí, a dúró lórí òtítọ́ àti òdodo wa wípé orílẹ̀-èdè ní ìran Yorùbá, no Yoruba nation, no election in Yoruba land 2023. We mean it and we stand by it. No Yoruba nation, no election in Yoruba territory. Ìtò bá gbà láàfún. Olùkà bá sọ fún yín pé kò sí nǹkan tí mo ní, kò sí lóòótọ́ o, ṣùgbọ́n alágídí adẹ̀ ní ìgboyà. Alágídí a ní ìgboyà, and adẹ̀ máa prove ẹ̀ fún wọn. Mélòó lẹ fẹ́ patọ́ nínú gbogbo wa, ẹ̀yin alágbára ayé? Tèmi tí mò ń sọ fún yín ni gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti wà nínú ọ̀nà yìí, ẹ̀yin tẹ́ wà nínú ọ̀nà yìí, ẹ consider, ẹ fi Yorùbá ṣe one. Kì í ṣàsìkò ìjàre, ẹ wo ọmọ ọlọ́mọ tó padà nù. Mo dẹ̀ ń sọ fún yín pé an attack on one of us is attack on all. Tẹ́ bá gbà bẹ́ẹ̀, wípé tán bá fi kọ̀ọ̀kan ṣe ẹyọ kan nínú wa, gbogbo àwa tó kù náà fi nǹkan ṣe. Nígbà tán bá ti rápálá wọ àárín wa, tán ti wọ́n dá wàhálà sílẹ̀ láàrin yín, inú yín náà ìyẹn lẹ̀ gbé gbọ́, ẹ máa bá yín títí ilé àṣú ẹ̀ nírí kọ̀ọ̀kan ṣe.
attack tó ń ṣe recently nínú ilé olóyè ní junction sókà tó ní kì í ṣe ilé olóyè, mo sọ ilé olóyè ní ẹjẹ́ káàtì ẹ̀kọ́kọ́ fìyẹn lẹ̀ ń bẹ̀ náà, ilé olóyè náà ti wá attack torí sókà junction kò sí anybody, common people ló wà ń bẹ̀, kò sólówó kan ń bẹ̀, kò sí commissioner, kò sí SSA, kò sí rep, kò sọ́ba. Sunday Igboho ló jẹ́ ká mọ̀ pé ibi kan jẹ́ sókà junction. Ok, kí ló dé tó wá attack ní sókà junction, then àwọn tí wọ́n attack àwọn wo ni wọ́n attack àwọn ọmọ olóyè ni o. Lẹ́yìn tí gbogbo wàhálà yẹn ṣẹlẹ̀ tán, gbogbo yín pátápátá kàkà kí mo yín ṣọ̀kan kẹjọ agree, ẹ wá pariwo kì í ṣe lólóyè, Mákindé ò mọ̀ sí, Mọ́sẹ̀dé ò mọ̀ sí, Solo Mákindé ò mọ̀ sí, gbogbo ẹ̀ ò ṣe, ẹ jẹ́ yé tanra yín, ẹ jẹ́ ká fìmọ̀ wa ṣọ̀kan kájọ agree. Ẹ̀yin dẹ́ pariwo pé ẹnìkan ò mọ̀ sí, lágbájá ò mọ̀ sí, kì í ṣe lólóyè, kí wá ní ìyàtọ̀ ẹ̀yin àti Awíkonko tó lọ gbé lòmíì wá tó ní kó wá máa sọ̀rọ̀ against ọ̀rọ̀ Yorùbá Nation yìí pé kì í ṣe Fúlàní ló pa Aborode? Kí ni ìyàtọ̀ ẹ̀yin méjèèjì? Lára yín yẹn dẹ̀ ń bá Awíkonko ń jà ń gbà yẹn pé ó ṣe wúrí ìwà bẹ́ẹ̀, kí ló dé tí irú yín yẹn náà ń jáde tẹ́ ẹ sọ pé kì í ṣe lólóyè, kì í ṣe àwọn èèyàn? Ẹni tó pa ń sìn yẹn yín mọ àǹfààní tó lè ṣe fún ìwọ gan gẹ́gẹ́ bí ẹnìkan ni, ó mọ àǹfààní tó lè ṣe fún ìran Yorùbá ni. Ẹ jẹ́ ká bára wa sọ òtítọ́, ká dúró lórí òtítọ́, ká fi Yorùbá ṣe number one nínú gbogbo nǹkan tá a bá ń ṣe. Kì í ṣe pé Ọmọlúkà ò kì í bínú, àkàìmọye ẹni tó ṣe nǹkan ìbínú sí mi lórí ọ̀rọ̀ Yorùbá Nation. Ẹlòmíà bu ọ̀rọ̀ gbúrú, Ọmọlúkà ìwọ ló ṣe lé, ìwọ ló ṣe tọ̀hún, ìwọ ló ṣe ti bí, ìwọ ló ṣe tibẹ̀, ìwọ nìkan ni wọ́n rí ni, ṣé ìwọ nìkan ló mọ gbogbo ẹ̀ ń ṣe máa wò títí kí ló fẹ́ para ẹ̀ kú sí, kí ló fẹ́ lura ẹ̀ pa sí. Inú àbí mi gbà mí pé kí máa wò pé ibi tá à ń lọ ní kókó, máa wá bu sùúrù jẹ, máa ṣe sùúrù. Kò sẹ́ni tí ò rí nǹkan ìbínú, ṣùgbọ́n tó bá rò wípé Yorùbá first. Ó ní mo sọ fún àwọn àgbààgbà kan gbà tí wọ́n dìde tán dìde ogun sí bàbá Akíntóyè, mo ní kì í ṣe ìfẹ́ Yorùbá lẹ́ni, òkìkí lẹ wá tẹ́ ẹ̀ bá wá òkìkí wá àti orúkọ ni ẹ̀ ní sọ pé bàbá kí nígbà tẹ́yìn fúnra ara yín mọ ìhà tí gbogbo àwọn ọmọ Yorùbá lótìtọ́ àti òdodo tí wọ́n kọ sí Professor Banji Akíntóyè, kí ló dé tó jẹ́ ìgbà tí gbogbo ẹ̀ wá rí bẹ́ẹ̀ yẹn lẹ wá dìde tẹ́lẹ̀ fẹ́ yọ bàbá Akíntóyè lóyè. Wọ́n ní Akíntóyè, ẹ̀ yóò mọ̀ pàkí ni bàbá yẹn ni Stephen Ọlábánjí ọmọ Akíntóyè, ẹ̀ mọ̀ pọ́ máa kíni tó tóyè ẹlẹ́fẹ́ yọ lóyè. Ẹ jẹ́ ká sòótọ́ fúnra wa o, ẹ̀yin ọmọ Yorùbá, ilẹ̀ yìí wọn ò gbọdọ̀ gbà o. Mo ń sọ eléyìí, mo ń tún sọ, gbogbo ẹ̀yin ọ̀dọ́ bíi tèmi sẹ́, ewu ń bọ̀ o. Ntí ojú rí ṣẹ́rí, ọ̀rọ̀ mi dàbí ọ̀rọ̀ àgùntàn àti ajá ni. Ntí àgùntàn rí tó rọra wò bọ̀, tí ajá rí ó máa gbókú ni o, tí ajá bá rí. Tájá bá rí ajá yẹn agbókú ni, ntàgùntàn rí tó rọra ṣe báyìí tó ń wò ó lọ̀rọ̀ mi. Ìtẹ́mi rí tí mo rí tó ń bọ̀ yìí, tẹ́ ẹ bá rí ẹ̀yin yúùtù wọ̀nyí, ẹ sàfẹ́ ẹ̀kú ni. No wonder ojoojúmọ́ mo gba wájú immigration office kọjá ni mo bá rí èrò wùjìwùjìwùjì, oníkálukú wọ̀nà wọ́n fẹ́ ṣe passport, wọ́n fẹ́ sá kúrò ní Nàìjíríà. Èèyàn mélòó ló fẹ́ sá kúrò ní Nàìjíríà? Èèyàn mélòó ló fẹ́ sá kúrò nílẹ̀ Yorùbá nínú more than 60 million Yorùbás that are living in this shithole currently? Nínú more than 60 million, èèyàn mélòó, how many millions ló ní orí ọ̀fẹ́ tó lè sá lọ? Ṣé Amẹ́ríkà lè fẹ́ràn yín títí kọ́ approve visa fún èèyàn 1 million lọ́dún kan ni? Ṣé United Kingdom lè fẹ́ràn yín ká má rí irú ẹ̀ rí kọ́ approve visa fún èèyàn 1 million lọ́dún kan ni? Láti ilẹ̀ Yorùbá, láti Nàìjíríà. Yé má jẹ́ ká tanra wa jẹ́. Ibo la fẹ́ sá lọ tí wọ́n bá sá lọ, àwọn ẹbí ẹ̀ tó kù ńkọ́? Family mélòó l'Amẹ́ríkà fẹ́ fún ní visa, permanent visa or visiting or tourist or whatever? Èèyàn mélòó ló fẹ́ kó lọ l'Amẹ́ríkà fẹ́ gbà? Ẹ wá jókòó, ẹ ń wòran ẹ̀yin youth. A ní kẹ́ ẹ tún ilé yìí gangan, kẹ́ ẹ tún ibi yìí ṣe, kẹ́ ẹ tún ilẹ̀ yìí ṣe. No wonder bàbá yìí tó lọ sí Ìbàdàn, ó lẹ́yìn youth tó lẹ́ máa ṣe president lẹ́yìn tóun bá ṣe tán. Ó sọ fún yín pé ẹ sún ìyá yín sí ọdún bíi 4 àbí 5 míì nìyẹn. Yẹn ò tiẹ̀ kan Ọmọlúkà, ìbá wù wọ́n kán lọ wú bàbá Awólọ́wọ̀ wá.
kan sọ kó dálàyè kó wá ṣe president Nàìjíríà. All I stand for is Yoruba Nation. Moreover, let me tell you, tí wọ́n bá ṣe wípé bàbá Awólọ́wọ̀ wà láyé lẹ́nìí, máa guarantee pé bàbá ìfúnra ẹ̀ ló máa ṣáájú, òun ló máa lead pé kí Yorùbá jáde kúrò ní Nàìjíríà. Ó ṣe ni láàánú pé àwọn wọ̀nyẹn ti lọ. Ó ṣe ni láàánú. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń pariwo, ẹ ṣe jàre Abéjídé. Gómìnà Ṣèyí Mákindé ò rí kankan sọ sí i. Ṣèyí Mákindé dẹ́yìn ní kò mọ̀ sí. Kò mọ̀ sí. The governor of the state is responsible for every source in that state, both properties and lives of everybody. Èèyàn kan kú kì í tí ẹ ṣe èèyàn yẹpẹrẹ. Ọmọlẹ́yìn Ìgbòho tó tún lórúkọ nílùú. Díọ̀lá, the governor didn't give a speech. Kò sọ anything. Méjì tó pa lákòókò ńgbà tó wá gba gbogbo inú ilé jẹ́. Ṣó sọ anything? Ó give any speech? Ẹyẹ tanra yín jẹ. Ẹyẹ tán bá ń tọ̀ ẹ́, ìwọ náà má máa tàn bẹ́ẹ̀ là. Ẹ bá tanra ẹ lè tan Ọmọlúkà. Ẹ pín ẹ ṣí ẹ lè tan Ọmọlúkà. Èmi fúnra rà mí, ojú mi ti rí. Òun la sọ fún yín. Ẹ lọ káàkiri kẹ́ lọ wo gbogbo ohun tó ń ṣẹlẹ̀. Mo ń sámọ̀ tún sọ ẹ̀yin youth, ẹ jẹ́ dìde kẹ́ kóra yín jọ bí ọkùnrin, kẹ́ wọ gbogbo inú igbó yín tẹ̀ ń wò yẹn. Wọ́n ti gba gbogbo ẹ̀ tán. Nígbà tí wọ́n bá gba gbogbo ìgboro, tó ń gba gbogbo inú igbó, àwọn Ìgbò gba gbogbo ìgboro, àwọn Fúlàní gba gbogbo inú igbó yín, á wò bí tẹ́ fẹ́ wọ̀. Ibi tá a wọ̀, á wá aṣojú yín, aṣojú mi. Ọ̀rọ̀ mi dàbí ọ̀rọ̀ rírùn. Ọ̀rọ̀ mi dàbí ọ̀rọ̀ ẹni tí ò níṣẹ́. Mo rẹ́ni tó dìde wá kojú mi. Gbọ́n láwé olébi ń pa ẹ́ bí orí jẹ ní ló ṣe ń pariwo Yorùbá Nation. Tó ẹ pé orí jẹ ń bẹ̀ báyìí, tó orí jẹ lóṣèlú ò ní máa sọ gbogbo eléyìí. Àánú ẹ̀ ṣe mí. Mo dẹ̀ sọ fún mo ní Ọlọ́run á jẹ́ kí Ọlọ́run á ṣí ẹ níyè kó ṣí ojú inú ẹ kó lè fi ríran. Wípé ọjọ́ ìyà ẹ àti tàwọn ọmọ ẹ ló ń sún síwájú. Mi ò mọjọ́ tá a fẹ́ tó gbọ́n. Pẹ̀lú gbogbo ariwo tá ń pa, eléyìí tó gbúribidó pa, èyí tí Àmọ̀tẹ́kùn ń pa, èyí tí Ìjìnlẹ̀ ń pa, èyí tó Ṣàtọ́lá ń pa, èyí tí Màmá mi Ajákùn ń pa, èyí tí Zabi Talk Show, èyí tí Koiki ń pa, èyí tí Bàbá Àròpọ̀, èyí tí Ọmọọba Lànà. Gbogbo everybody ariwo tí gbogbo wa ń pa síbẹ̀ kò wọ etí àwọn kan olóṣèlú náà ń sátẹ̀lé kiri. Wọ́n ní poverty ní poverty. Kí ló ń jẹ́ poverty? Kí ló ń jẹ́ ìṣẹ́? Kí ló ń jẹ́ ìyà? Yorùbá pé ní gbogbo nǹkan. Ó ní tí èèyàn ò bá febi mọ́nú ṣiṣẹ́ ayọ̀, ó máa ìyà ló máa jẹ onítọ̀hún gbẹ̀yìn. Ó gbọ́dọ̀ fi ebi mọ́nú láti ṣiṣẹ́ ayọ̀ ni. Wàá jẹ́ kí ebi pa ẹ́ lásìkò yìí. Jẹ́ kí ìyà jẹ ẹ́ lásìkò yìí. Kó febi mọ́nú kó fi ṣiṣẹ́ ayọ̀. Kò sí a single day tí mi kì í make move láti rìn láti ibì kan sí kejì láti lọ ṣe findings, láti ṣe ìwádìí, láti lè mọ èròǹgbà àwọn èèyàn. Èòótọ́ ibi wà, ebi ló sún ọ̀pọ̀lọpọ̀ lọ́bẹ̀, ṣùgbọ́n mò ń sọ fún yín wípé èèyàn á máa febi mọ́nú ṣiṣẹ́ ayọ̀. Ẹ jẹ́ ká ní focus wípé Yorùbá Nation first. Kò sí nǹkan tó yẹ kẹ́nikẹ́ni ṣe sí ẹ kọ́kọ́ ro Yorùbá first. Ẹlòmíì bá ṣe mo rí ní ara àwọn tájọ́ ṣe agitation tó sọ pé òun ò ṣe Yorùbá Nation mọ́. Ó ní wọ́n sọ̀rọ̀ sóhun, wọ́n bú òun, wọ́n ṣe. So therefore, ó yarí lọ, ó lóun ò ṣe Yorùbá Nation mọ́. Kò ń ṣètorí Yorùbá Nation ló ṣe wá. Nítorí ẹ̀ wá ni pé kán lè mọ̀, ó fẹ́ sọ̀rọ̀, bóyá ó dẹ̀ fẹ́ powó. Nítorí ẹ̀ wá nìyẹn. Torí tí ìbá má ṣe bẹ́ẹ̀ ni, wàá rò í pé ẹni tó bú ẹ yìí kò tó Yorùbá Nation. Ó dàbí president pè ẹ́ ó rán ẹ níṣẹ́. Chairman local government wá ń bú ẹ pé idiot ẹ, òkú gbẹ ẹ, irọ́ ló pa. Bó ṣe sọ pé wọ́n rán ẹ níṣẹ́ nìyẹn. Ó wá nítorí pé chairman yẹn bú ẹ, wá fi iṣẹ́ tí president rán ẹ ó fi sílẹ̀ olóòṣè mọ́. Ó rí pọ́pọ́lọ́ ẹ ti dorí kodò, ó rí pé ó ti dúdú bí èédú. Láì sọ fún ọmọ president rán ẹ ní iṣẹ́, chairman wá condemn ẹ fẹ́ pé n tó ṣe ò dáa tàbí olóòwò mọ̀ ń ṣe tàbí onírọ́ ni ẹ́, ó wá torí yẹn bínú olóòṣè mọ́. Ó lọ́rọ̀ Yorùbá Nation àti ìwọ tó ń ṣiṣẹ́ Yorùbá Nation.
tó o bá ní ẹnìkan bú ẹ, so therefore you want to forfeit here. Mo ń fi àsìkò yìí pàrọwà sí gbogbo ẹ̀yin màmá wa kan nínú agitation ẹ mọ́ra yín, I don't want to mention them, ẹ mọ́ra yín, ẹ lọ bú sùúrù jẹ, ẹ lọ mọ bó ṣe ń gbé nǹkan kalẹ̀, bó ṣe ń bá èèyàn sọ̀rọ̀, ẹ lọ mọ̀, ẹ lọ kọ́. Wọ́n lóbìnrin ló ń ba nǹkan jẹ́, obìnrin gbá, obìnrin àwo. Obìnrin míì a máa tún nǹkan ṣe. Ọpọlọ wà lórí obìnrin míì tó jẹ́ pé ọpọlọ àti tútò, ọpọlọ àti túnṣe, ọpọlọ àti gbégún láti gbé kó gúnrégé. Wọn lóbìnrin ló ní orílẹ̀-èdè, obìnrin ló ní ilé. Kí ló dé tó jẹ́ yín kan lẹ́wọ̀n ń bá wa ń ba gbogbo nǹkan jẹ́? Èdè ọjà ọ̀la wàhálà láàrin yín. Kí ló dé? Ẹ lọ bú sùúrù jẹ náà. Tó bá jẹ́ lóòótọ́ lẹ nífẹ̀ẹ́ ìran Yorùbá, kò yẹ kẹ́ ẹ jẹ́ kí ohunkóhun kó máa distract attention àwọn èèyàn. Ìwà yín, ìṣe yín lọ́pọ̀lọpọ̀ ìgbà ó ti lé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ. Ó ti discourage ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lórí ọ̀rọ̀ Yorùbá Nation. Ẹ̀yin tọrọ kan ẹ mọ́ra yín. Ọkùnrin wà lára yín, obìnrin wà lára yín, ẹ mọ́ra yín. Sọ láàrin ajẹmúdímú ní pẹkọrọ, mi ò fẹ́ dárúkọ ní. But ẹ̀yin tọrọ kan ẹ mọ́ra yín sìn. Ẹ lọ fi sùúrù àti ìwà pẹ̀lẹ́, ẹ lọ fi kún ìwà yín. Ìwà lẹ́wà ọmọ ènìyàn. Ìwé yẹn tá a kà nígbà tá a wà ní primary school, ó ní tọ́jú ìwà rẹ ọ̀rẹ́ mi, ọ̀la máa ṣí lọ nílé ẹni. Ẹwà á sì ti pa àìsàn dóhun àbùkù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó sọ̀rọ̀ ní ọtún ìmí ìtura àtọ́jọ́ ọmọ ní kìnìún bá bí bá a rin láàrin jù rere, ìwà bí ọba kò ní jìnnà sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìwà ní fúnni níyì. Ó pọ̀ mélòó la fẹ́ sọ. Ṣùgbọ́n síbẹ̀ ẹ̀yin màmá yìí ẹ mọ́ra yín o. Kó ẹ ṣe ní ìfẹ́ ìran Yorùbá náà. Kẹ́ ẹ tiẹ̀ fi ti Yorùbá ṣe àkọ́kọ́. Kẹ́ ẹ fi ti Yorùbá ṣáájú. Èmi ń bẹ̀ yín ní jàre, because ìwà ìṣe yín gan ó discourage ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Ẹlòmíà kan wà ní this is shit. I'm no longer interested in this. I don't want to participate. I don't want to do it anymore. Ó ti jẹ́ pé láǹfààní tó fẹ́ ṣe fún wa, ìwà yín, ìṣe yín ó ti lé wọn jìnnà. Obìnrin a máa tò orílẹ̀-èdè. Obìnrin ló ní ilé, obìnrin ló ní ìlú, obìnrin ló ní nǹkan tí nǹkan bá fẹ́ yọrí, iṣẹ́ obìnrin ni. Kò sí, no matter how powerful that man is, tí ò bá ní obìnrin lẹ́yìn, kò lè succeed. Reality lẹ gbọ́ yẹn. Ṣùgbọ́n ẹ̀yin yẹn gangan lẹ wá ń ba gbogbo nǹkan jẹ́. Ẹ̀yin lẹ ń jà, ẹ̀yin lẹ ń pariwo, ẹ̀yin lẹ ń fa wàhálà. Mo sọ ti yín fún yín ní kẹ́ lọ mọ̀ ṣe lọ stop ẹ̀. Ẹ tètè mọ̀ ẹgbẹ́ ibi táwa lọ́wọ́lọ́wọ́ ojú ogun gidi ni. Ibi tẹ́yàn ò ti ń bojú ẹ̀yìn ni. Ẹ lọ bú sùúrù jẹ, anybody bá lẹ òkò mọ́ yín, ẹ gbàgbé ẹ̀, ẹ focus síbi tẹ́ ẹ ń lọ. Ẹ kọjú síbi tí ẹ ń lọ. Kẹ́ ní target, kẹ́ ní focus, kẹ́ gbàgbé tẹ́nikẹ́ni bá ṣe, ẹni ìbá lẹ òfò mọ́ ẹ. Nígbà tó bá lòun lọ sí destination kan, tẹ́ni ìjú nǹkan lu ẹ̀, o kò sáré tẹ̀lé, o bẹ̀rẹ̀ sí ní bàjá. O jà yẹn tán bóyá Ọlọ́run fún ẹ ṣe orí jà pé o tún lọ ìmí ìtújú, o tún yà. Ọdún wo ló fẹ́ débi tó lọ? Ọdún wo? Ò ní débẹ̀. Ò ní débẹ̀. And that is just the fact. Ẹ jẹ́ ká sọ ọ̀rọ̀ síbi tọ́rọ̀ wá wà. Kó ní kálukú mọ̀ tó gbà, tó bá jẹ́ lóòótọ́ ló nífẹ̀ẹ́ Yorùbá lọ́kàn, wá fi Yorùbá ṣàkọ́kọ́ ní gbogbo nǹkan tó bá fẹ́ ṣe. Tẹ́nikẹ́ni bá ṣe nǹkan ìbínú sí ẹ, tó o bá rí i pé ó kọjá nǹkan tó lè farada, pé àwọn àgbààgbà kọ́kọ́ fẹjọ́ sùn kó jẹ́ kán bá ẹ dá sí, ẹ pè láàrin ilé, àrà tó bá fẹ́ dá, èpè tó bá fẹ́ jẹ́, bó ṣe fẹ́ faraya nínú ilé níbi tí wọn ò ti ní gbé sórí afẹ́fẹ́. Ǹjẹ́ bá gbé lọ gbúrúrú, tẹ̀tí gorí afẹ́fẹ́ lọ, ẹ ti mọ̀ pé àwọn olórí burúkú kan dẹ̀ wà tó jẹ́ pé irú kan tó máa ń fẹ́ràn nìyẹn. Kí àwọn ti bẹ̀rẹ̀ sí ní bá yín pé wọ́n ti ṣí ẹ̀ gbúrúrú, wọ́n ti pin lọ. Inú yín náà ẹ̀dùn ẹlẹ́rẹ́rò, èrò ń wo fídíò yín, ẹ̀ ń tara yín jẹ, ẹ̀ ń ṣàkóbá fún tẹ́lẹ̀ ń ṣe ni. Ẹ fúnra yín kọ́lé ẹ̀ tún wo. Ẹ ń kọ́lé ẹ̀ tún wo. Fúnra yín. Tí inú yín bá ń dùn, pé ẹ̀ ń búyàn, ẹ̀ ń jà lórí prógrámù yín, inú yín wá ń dùn pé àwọn èèyàn ń wo dáadáa. Ilé tẹ́ ẹ kọ́, ẹ ti fúnra yín wo. Reality ni mo sọ fún yín. Kì í ṣe àwọn obìnrin nìkan, àwọn ọkùnrin kan wà tó ń ṣe bẹ́ẹ̀ náà, kan yẹra wọn wò. Ẹ yẹra yín wò. I don't bloody care with anybody. Advice lèmi wá fún yín.
tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ gbọ́ ọlọ́run mọ nǹkan tó máa ṣe àfàyín yọ àfàyín tún bí jìgá ni àfàyín tún kúrò láàrin wa á jù yín dànù síbi tó bá fẹ́ jù yín sí kò sẹ́ni tó bá gidi mú yín wá ẹ bá wà bàṣẹ jẹ́ tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ ní ẹ ní gbọ́ àmọ̀ràn tẹ́mi mú wá fún yín o tẹ́ ẹ ní kò sí títèmi jẹ́ tẹ́ ẹ ní ẹnu mi ń rùn mo gbà fún yín pé ẹnu mi ń rùn mo gbà fún yín pé kò sí nǹkan títèmi jẹ́ ṣùgbọ́n tẹ́ ẹ bá lè lo ọpọlọ tọ́lọ́run fi fún yín kẹ́ ẹ ro àròjinlẹ̀ wípé gbogbo bẹ́ẹ̀ ṣe ń jà tẹ́ ń pariwo lórí afẹ́fẹ́ yẹn ó ń kọ́ sí ìfàsẹ́yìn fún agitation wa yìí ó ń kọ́ sí ìfàsẹ́yìn fún orílẹ̀-èdè Yorùbá nation tẹ́ ẹ bá ti lè ro Ọlọ́run á fà yín yọ kúrò láàrin wa kì í ṣèpè àdúrà ni mo gbà. mo ti advice tèmi nìyẹn fún yín but mostly ẹ̀yin youth bíi tèmi tẹ́ wà káàkiri tẹ́ ẹ ṣì ń sáré òṣèlú ẹ̀yin mà ni mò ń sọ̀rọ̀ fún ẹ̀yin tí mo rí ẹ̀ rí o ẹ̀yin tí mo rí ẹ̀ rí o ó léwu gidi gan o wàhálà ń bọ̀ o wàhálà ń bọ̀ oorun gbogbo wàhálà ti wà ńlẹ̀ rẹ́kẹrẹ́kẹ́ already wàhálà ti wà tẹ́ ẹ̀ bá gbàgbé lọ́dún tó kọjá wọ́n ọkùnrin kan sọ̀rọ̀ jáde láti Òkìtìpupa ó ní mọ́tò bíi 40 buses wọ́n fi lóòdù àwọn Fúlàní kan wá sí Òkìtìpupa ń bẹ̀ wọ́n dẹ̀ kó wọn wọnú báràkì Òkìtìpupa lọ tẹ́ ẹ bá rántí wọ́n wọnú báràkì yẹn oríṣiríṣi àwọn information ló tẹ̀lé àwọn sójà sójà kan deny àwọn kan ní kinní kan ègbá ni àwo ni mo sọ fún yín information yẹn tó wà lọ́wọ́ wọ́n wà nínú igbó ibì kan níbi tán kàmpù wọn síbẹ̀ ibẹ̀ náà ti jẹ tán ti mú lọ́wọ́ bí mo ṣe ń sọ̀rọ̀ fún yín tìbọn tí gbogbo ohun ìjà ni kò ẹ̀ mọ̀ wàhálà tó wà ńlẹ̀ kò yé yín gbà kọ́tọ́ ni wọ́n mú Nnamdi Kanu kọ́ tó mú Nnamdi Kanu tán mú sí Àbújá yìí kọ́ tó mú ó sọ̀rọ̀ kọjáde ní ọdún tó kọjá lọ́hùn ó ní ìlú kan ṣé Nnamdi Kanu ló sọ àbí Samonepa ó ní ìlú kan ní Àkókó ó ní àwọn Fúlàní tó ń lé ní 400 náà lòdù wábẹ̀ tán dẹ̀ wọnú igbó yẹn ẹnu la fi sọ ìjọba ò ṣe anything nothing so far wọ́n wà ní igbó yẹn ní gbogbo yín lẹ́mọ̀ ọ̀sẹ̀ tá a lò tán yìí mo lọ sí Kogi boundary Ondo State àti Kogi ìlú tó jọ sí ẹ̀ boundary mo dé ìlú yẹn etí mi gbọ́ dẹ́ndẹ́ ọ̀rọ̀ kì í ṣe gbọ́ ẹ̀ la fẹ́ sọ níta ẹni bá wù kó dìde ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ tá a kàn mẹ́mẹ́ kì í ṣèmi nìkan gbogbo wa ló jọ máa kàn ẹni bá létí kó gbọ́ ẹni bá lọ́gbọ́n kó gbà ohun tẹ́mi Ọlọ́run sọ fẹ́yìn ọmọ Yorùbá ilẹ̀ yìí kìíní kan dá mi lójú ni pé ilẹ̀ Yorùbá yìí àjogúnbá ti wà ní èmi ò ní lajú mi sílẹ̀ o kẹ́nikẹ́ni kájèjì kan gbà mọ́ mi lọ́wọ́ they are ready to send you out of that land kán dẹ̀ wọ́ bẹ̀ imagine mo sọ̀rọ̀ kan fún inú program tí mo ṣe last lára àwọn ìlú Yorùbá tó wà ní Kogi wọ́n ní Sàdáúná ọba Sókótó láti Sókótó ó gbé ọ̀pá àṣẹ wá fún ọba ìlú yẹn wípé kó gbọ̀pá àṣẹ ilẹ̀ Yorùbá ó gbé ọ̀pá àṣẹ wá fún láti Sókótó kí ló sọ yẹn ó ti sọ fún yín ó ti sọ fún ìlú yìí pé ibi yìí o ilẹ̀ bàbá wa ni ilẹ̀ tí wọ́n ní ló ti kílè mọ́ ẹ̀ máa yín lọ́wọ́ ó ti gbà á so ó kù sọ́wọ́ yín ẹ̀dì mo ń bẹ̀ yín ní ẹ̀yin ọ̀dọ́ mo ń bẹ̀ yín kò sí àǹfààní tó lóṣèlú fẹ́ ṣe fún yín gbogbo ohun tó ń ṣẹlẹ̀ wọ́n rí ẹ̀wọ̀ ò ní security àwọn ní wọ́n rówó owó tí wọ́n ń pín l'Àbújá tí wọ́n torí ẹ̀kọ́ bá ní pín tó bá máa fún ẹ mbẹ bá yes kan fún ẹ ní 100,000 kan fún ẹ 200 wọn ò lè pín fún ẹ mbẹ àwọn rówó fi gba security bó bá délẹ̀ tó di wọ́n ní kinní kan tó ń pè ní diplomatic visa passport passport yẹn náà máa lò kò sí country tán lè fò lọ wọ́n á fò fám àtàwọn àti ìyàwó àtọmọ wọn ń pọ́n lọ nìyẹn
ṣùgbọ́n ìwọ wà ń bí wà máa forí gbiná ìwọ ilé ń pariwo sátẹ̀lé wọn pdp power apc bogus yìí kan ó ń tan rẹ̀ jẹ ní ọjọ́ ikú ẹ súnmọ́ dẹ̀dẹ̀ ìyá ẹ súnmọ́ tòsí ọmọ ẹ á jẹ́ ìwọ gan jẹ́ ń bẹ̀ bọ̀dá mi ẹ dìde jígìrì kò sẹ́ni kórìíra yín nínú ọ̀rọ̀ tó wà ní àwa sọ òkodoro ọ̀rọ̀ fúnra wa ni ìpè tó wà ní ẹ̀ ó ju ọ̀rọ̀ òṣèlú lọ ó ju ọ̀rọ̀ òṣèlú lọ. ojú ọ̀rọ̀ tó wà lẹ́yìn ju ọ̀rọ̀ òṣèlú lọ mo bẹ̀ yín nítorí tọ́lọ́ gbogbo ẹ̀yin ọ̀dọ́ ẹ̀yin tẹ́ wà ní yunifásitì ẹ̀yin tẹ́ ti ṣetán ní yunifásitì bóyá àìsíṣẹ́ tàbí àìsí kankan ló mú yín dẹni tó ń kanlẹ̀kùn tó ń lu páànù tẹ̀lé olóṣèlú kiri ẹ̀yẹ tanra yín jẹ ẹ wá jẹ́ ndẹ́rìn kápá yín àwọn tó wà lákùrẹ́ wọn náà fẹ́ ṣe by election fún ààyè House of Reps member tó kú mo wá níbi kan lé níbi tí mo ti ń ṣe jíngù mo lọ bá ẹnìkan ṣe jíngù mo wá rí tán lùlù gbúrúgbúrú àwọn wo ló lùlù mo wá jáde láti inú stúdíò mo wá wá àwọn tó ń lùlù kí ni mo rí mo wá rí kan nínú àwọn tí wọ́n fẹ́ díje fún ipò House of Reps yẹn tẹ́ ẹ bá rí street tó rìn wá mo fi Ọlọ́run ṣẹlẹ́rìí fún yín tó bá jẹ reps tó bá máa fi lu ọdún mẹ́rin yẹn parí kò lè wọ street yẹn láyé àti ọ̀run kò lè wọ bẹ̀ ó rìn wá sínú street yẹn ó wá ń dọ̀balẹ̀ fáwọn tó ń ta aṣẹ́pẹ́tì àwọn tó ń ta kinní tán mu àwọn tó ń ta pure water ó dọ̀balẹ̀ kí wọn dádì o mọ́mí o mo wò títí ìbànújẹ́ bu ọkàn mi mo ní ṣé ọkùnrin ló ń lù wá ní jìbìtì ṣé olóṣèlú ló ń lù wá ní jìbìtì ni àbáwa la gọ̀ tá a fẹ́ yín họra. ṣé àwọn ló ń lù wá ní jìbìtì àbáwa la gọ̀ ẹ jẹ́ ká ru ọ̀rọ̀ yìí àwọn ògọ̀ wọn ò gọ̀nà àwọn olùwà jìbìtì ẹ̀yin lẹ́gọ̀ ẹ̀yin èmi gọ̀ tẹ́lẹ̀ mi ò gọ̀ mọ́ ẹ̀yin lẹ́gọ̀ tẹ́sí ń tẹ̀lé wọn tí bá yẹ pé ẹ̀rù mu yín láròjinlẹ̀ about 1,000 2,000 3,000 10,000 of you ẹ̀ ń tẹ̀lé yẹn kan ṣoṣo and you expect him to satisfy you all don't you see how stupid you are? Àwọn orí bó ṣe gọ̀ tó ponú ni èèyàn kan ṣoṣo òun retí pé kó satisfy gbogbo ẹ̀yin bíi 10,000 20,000 30,000 tẹ́ ẹ̀ ń sátẹ̀lé lẹ́yìn ẹ jẹ́ ronú kẹ́ padà sẹ́yìn kẹ́ jẹ́ ká ṣe ìlú ká gba orílẹ̀-èdè wa ká ṣe gẹ́gẹ́ bí ó ṣe yẹ kó orílẹ̀-èdè rí ẹnìkan pè mí láti UK ó ní ọmọ tó ń tí ì bí wọ́n ti ṣètò sílẹ̀ fún l'Amẹ́ríkà ọmọ tó ń tí ì bí oyún inú wọ́n ti ṣètò sílẹ̀ fún ṣùgbọ́n èyí tán bí gan tẹ́ ti lé ní 70 years kò ṣètò bàbá kan èmi àti ẹ sọ̀rọ̀ mo ti ẹ̀ ń padà lọ́dọ̀ ẹ̀ tó ló ní kí wá ṣe interview fóun pensioner ó ti ṣe 35 years bàbá ṣe ń wówó ó ṣe ń rẹ́ǹtì ilé ń gbé ni a civil servant for 35 good years tó rìtáyà ó tiẹ̀ dúpẹ́ olóhùn dúpẹ́ pé òun ò kú síbẹ̀ bàbá rìtáyà ilé tó ń gbé mo fi Ọlọ́run ṣe lẹ́rìí pé ó rẹ́ǹtì ẹ̀ ni ó ṣe rẹ́ǹtì ilé gbé ni. ẹrú àròjinlẹ̀ náà ẹrú 35 years ló fi ṣiṣẹ́ tó fi jẹ ìyà síbẹ̀ but láwọn orílẹ̀-èdè tá à ń sọ wọ̀nyí táwọn ọmọ Yorùbá ń lọ bẹ̀ tí wọ́n ń lo ọpọlọ ọmọ Yorùbá fi ń ṣe gbogbo iṣẹ́ wọn oyún inú tó ò tí ì bí pílánì wà ńlẹ̀ fún èyí náà bí ilẹ̀ tó ti jẹ́ ìkókó àyè ti wà ńlẹ̀ fún ètò wà ńlẹ̀ fún ẹ̀yin wà bí ẹ̀ ń jẹ páànù ìyà mọ́ páànù ìyà. àwọn tẹ̀lé sátẹ̀lé táwa sọ fún yín ẹ padà sílé kẹjẹ kájọ jàjà ilẹ̀ yìí ká gbà á kára lè tu mẹ̀kúnnù kára rọ̀ ẹ́ kára rọ̀ mí kára rọ̀ gbogbo wa ẹni rárá. àmọ̀ràn lèmi ń fún yín o ẹni bá létí kó gbọ́ ẹni tí ò bá dẹ̀ rẹ́dì láti gbọ́ tó ó kù sọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n kí ni kan dá mi lójú wípé ilẹ̀ Yorùbá yìí ilẹ̀ olómìnira ni a dẹ̀ máa gbà á tí wọ́n bá ní àní gbà ó lè má ṣojú tiẹ̀ ṣùgbọ́n màmá mi kan ti gbàdúrà lénìí ó lọ́mọ Lúkà ó làdúrà mi ni pé Yorùbá yẹn á ṣojú wọn ṣùgbọ́n wọn ò ní jẹ ọrọ̀ ẹ̀
àdúrà tó ní àpẹẹrẹ gidi ni. Ó láṣojú wọn, wọ́n á rí wípé àgbà ṣùgbọ́n wọn ò ní jẹ ọrọ̀ ẹ̀. Èmi ní tèmi, wọ́n á gbà lójú mi, màá jẹ ọrọ̀ ẹ̀, màá náwó ẹ̀, màá kọ́lé mbẹ̀, màá kọ antẹ́mù ẹ̀, màá gbé àsíá ẹ̀, màá gbé flag ẹ̀, màá lo passport ẹ̀, màá lọ sáwọn orílẹ̀-èdè kan tí màá fi orílẹ̀-èdè mi yangàn yìí pé I am from Yoruba Nation. I am from Oduduwa Republic. People's Republic of Oduduwa. People's Republic of Oduduwa. PRO. Congratulations. Ọjọ́ yẹn bọ̀. Èmi á wà ń bẹ̀ mi mọ tiẹ̀. Ẹ já sójú òpó lẹ̀ káwọn tó bá fẹ́ pè kó pè. Mo ń bọ̀ o. Ẹ̀yin tí ẹ bá fẹ́ dá sétò 070 46 09 24 84 070 4609 24 84 lẹ́ẹ̀kan sí 070 4609 24 84. Èyí tẹ́ bá wà ní diaspora ẹ ti mọ nọ́mbà tẹ́ máa fi sí ẹ ti mọ̀ ó ti yẹ kó yé yín. That's +234 ní kóòdù yẹn. Ó yá ẹ jẹ́ ká máa gba call. Ẹ máa pè. Ó ti wà available bẹ́ẹ̀ yẹn, ó ti wà available. Ẹ máa pè kẹ́ jẹ́ ká gba call bíi 2 3 káràndọ̀. Ọdún kan lọ́hùn mo lọ sílé olóṣèlú kan. Àwọn èèyàn wá jókòó. Ọmọ olóṣèlú yẹn wá jáde, mi fẹ́ sọ̀rọ̀ jù. Ọmọ ẹ̀ wá jáde. Ó wá rá àwọn supporters bàbá ẹ̀ wọ́n wá jókòó. Ó ní what is this shit? Who are those rubbish? What are those people? Gbogbo àwọn tá a jókòó síbẹ̀ ara ṣe kọ̀. Nínú àwọn tó jẹ́ rubbish tó ń pè ní rubbish, barrister at law wà ń bẹ̀, registered lawyer, a law guru ó jókòó, registered engineer ó wà ń bẹ̀ ó jókòó, several graduates, àwọn tó ní masters dání tí wọn ò tí ì ríṣẹ́ fi ṣe tán sì ń pa labulẹ́ẹ̀tì wọ́n wà ń bẹ̀. Ó ní what those nonsense, what is this rubbish? They're messing everywhere up. They're messing everywhere up. Ẹ̀yin dẹ̀ kú torí bàbá tiẹ̀. Táwọn àjẹ́ bá kẹ̀, bàbá rere kẹ̀, adẹ̀ ń ṣe tẹ̀lé. Wọ́n dẹ̀ fowó tí wọ́n tún tiẹ̀ ṣe. Ẹ̀yin dẹ̀ sọ pé àwa nonsense, àwa shit. You see what I'm telling you? Sọjí, brother mi, sister mi, ẹ sọjí. Ẹ lọ mọ̀ yẹn for sure pé kò sí olóṣèlú tó fẹ́ yín fẹ́ rere. For the fact tí mò ń sọ, I am their enemy. I am their target. Wọ́n á dẹ̀ máa target bí kò sí nǹkan tó fẹ́ fọmọ lúkà ṣe. Àyà ọjọ́ tẹ bá rí, ọjọ́ tí elégbèdè bá lè lùlù wọjà, ọjọ́ yẹn lẹ máa rí mi mú. Èní máa lùlù wọjà, ọ̀la máa lùlù wọjà. Òun ni elégbèdè ń ké títí tó fi máa dágbére fáyé. Ó dọ́jà tẹ́légbèdè bá lùlù wọjà kẹ́ tó rí ọmọ lúkà mú. Ẹ tanra yín jẹ ní èmi. Àfi tí ò bá sí Ọlọ́run lórí ìtẹ́. Bí Ọlọ́run bá ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ, ẹ máa ṣe lásán lórí mi ni. Ó ní ti Olúwa nílẹ̀ ayé àti ẹ̀kún rẹ̀. Ayé àti gbogbo àwọn tó tẹ̀dó sí inú rẹ̀. Ó fìdí rẹ̀ sọlẹ̀ lórúkọ ó sì gbé sálẹ̀ lórí ìṣàn omi. Ta ni yóò gorí òkè Olúwa lọ tàbí ta ni yóò dúró níbi mímọ́ rẹ̀? Ẹni tó lé ọwọ́ mímọ́ àti àyà funfun, ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí asán, tí kò búra ẹ̀tàn. Òun yóò rí òdodo lọ́wọ́ Ọlọ́run àti òdodo lọ́wọ́ Ọlọ́run ìgbàlà rẹ̀. Ẹ tanra yín jẹ ni. Tẹ́ ẹ bá gbìyànjú, ẹ forí sọ gini. Ẹyin tó bá forí sọ àpáta ọ̀ràn ni. Bẹ́ẹ̀ pátá dẹ̀ forí sọ ẹyin ọ̀ràn. Tèmi ni pé ẹ jáwọ́ lórí ọ̀rọ̀ Yorùbá Nation. Ẹ fi wá lọ́rùn lẹ̀. Orílẹ̀-èdè yẹn a máa gbà á. Àwọn kan ti ń lé tí wọ́n bọ̀ láti 2014. Donetsk àti Luhansk. Wọ́n ti ń lé bọ̀ láti 2014 nígbà tó di ọdún yìí.
ọlọ́run yọ̀ǹda ẹ̀ fún wọn wọ́n dorílẹ̀-èdè mo kí èmi ti kí wọn mo ti congratulate wọn congratulation mo ti kọ jáde ní Twitter mi mo ti kọ jáde ní Instagram mo ti kọ jáde ní Facebook wọn congratulation náà ni torí ńgbà táwa náà bá máa gba tiwa lọ́dún yìí kọ́dún yìí tó parí àwọn náà congratulate àwa náà wọ́n kí wa wọ́n kí àwa náà kú oríire they must congratulation us now. ẹ pè 07046092484 ok ta ló ń pè wá lọ́wọ́lọ́wọ́ ẹ jẹ́ ń gbé sí speaker kẹ́ lè gbọ́ wa dáadáa. Power on. Bluetooth mode. tó à ń gbọ́ yóò ẹgbẹ́ òsókè. Paired. Ọlọ́run máa kó ètò. Ẹ ṣeun adúpẹ́ o. Ọlọ́run á túbọ̀ máa fún yín ṣe lágbára Ọlọ́run ọba. Àmín àṣẹ. Kò ní ṣe kò ní rẹ̀ yín o láṣẹ ìgbìmọ̀ rẹ̀. Àmín. Ṣé rí mo máa jẹ́ kí àwa ọmọ Nàìjíríà mo fẹ́ kọ́ mọ̀ kankan lálẹ́ ni wípé mo sì kò tẹ̀ sọ́rọ̀ ọmọ Nàìjíríà ọmọ Yorùbá torí pé ṣe rí ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ takuntakun tàdé ń rí yín tàdé ń tẹ̀lé yín tá ń gbọ́ ọ̀rọ̀ yín. Àwọn kan wà tí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ yìí tó jẹ́ pé ó dóríta kan wọ́n padà á mọ̀ wọ́n. Àwọn kan wà tó jẹ́ pé wọ́n ṣe tọkàntọkàn wọn ò gbowó ṣùgbọ́n wọ́n ń jìjà fún òmìnira ilẹ̀ bàbá wọn ni. Ohun tó dẹ̀ ṣe ń ṣe ni pé wọ́n ṣe torí pé wọ́n ṣe torí pé ọjọ́ iwájú tiwọn àti àrọ́mọdọ́mọ wọn kí wọ́n má lè gbàgbé orúkọ wọn nínú ìwé ìtàn lọ́ ṣe ṣe bẹ́ẹ̀. Ṣé rí ẹ̀yin àgbàlẹ̀ máa sọ wípé wọ́n sọ fọmọdé kó má dẹ́tẹ̀. Bẹ́ẹ̀ni. Bí ọ̀rọ̀ yẹn àgbàlagbà ẹni tó bá ti lè dánú gbogbo ẹ̀yin kéde gbogbo ìgbà ẹ̀yin kéde fún wọn ṣùgbọ́n tí wọ́n di torí ohun tó fẹ́ jẹ lónìí wọ́n fẹ́ bọ́jọ́ la àwọn ọmọdọ́mọ wọn jẹ́. Gbogbo atrocity tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá lónìí tí ọmọ ń fi ìyá ẹ̀ ṣòkòwò tí ìyàwó fi ọkọ ṣòkòwò tí ọkọ ń fi ìyàwó ṣòkòwò kí ló fi bẹ̀rẹ̀? Àìní olórí tó dáa ni olóṣèlú tá a ní tó jẹ́ pé ìlú kọ́kọ́ lọ́lù fún wa lójoojúmọ́ tó àdẹ̀lẹ̀ gbẹ́rù wa sọ̀rọ̀ ká sọ fún wọn pé ẹyẹ tọ̀ wá mọ́ àwọn òṣìṣẹ́ burúkú àtàwọn bàbá burúkú kọ̀ọ̀kan tá a ní nílẹ̀ Yorùbá. Ìjẹ́ tó jẹ́ pé ìlú kọ́kọ́ ni gbogbo ọjọ́ ń kó wọn ò ronú ọjọ́ iwájú àwọn èèyàn wọn mọ́ wọn ò ronú ọjọ́ iwájú pé sáwọn bá kú tán kí ni káwọn iṣẹ́ ọ̀nà afẹ́fẹ́ ṣí á bọ̀ fún àwọn ẹlẹ́gàá wọn àti àwọn tó ti lò lẹ́yìn rí. Lẹ́yìn bá dẹ̀ wá jáde gẹ́gẹ́ bí ẹni tí Ọlọ́run bá rán níṣẹ́ tẹ̀ ń sọ̀rọ̀ fún wọn lójoojúmọ́ pé ọkọ̀ gbàlàrè ẹ jẹ́ ká wọnú ọkọ̀ yìí ká lè débi tá a lọ tí àwọn kan dẹ̀ ń gbèrò tó sọ pé àǹkọ́ tẹ̀ ń sọ yẹ kò rí bẹ́ẹ̀ ẹ̀yin jẹ́ ká máa wò ó wọ́n ní àwọn wà bẹ́ẹ̀ ọmọ ẹ̀ náà wà bẹ́ẹ̀ gbogbo ọlọ́run máa jọ jẹ nínú ìyá yẹn àwọn tí wọ́n ń jọ tẹ̀lé wọ̀ yìí ẹ̀yin ẹ má kí wọ́n ojú wọn dáadáa lónìí Facebook tẹ̀ wò yẹn ẹ má kí ẹ dáadáa kí ẹ máa wò wọ́n dáadáa wọ́n bá ti ń ṣẹ̀ sí wọn gbogbo ayé ló fẹ́ kó máa gbọ́dọ̀ báyìí àwọn náà lọ́ máa tó wá ké jáde nígbẹ̀yìngbẹ̀yìn nígbà tó máa fi di 2023 yẹn ohun tí wọ́n fẹ́ kó ṣẹlẹ̀ tó bá ṣẹlẹ̀ tán àwọn náà lè máa yí kó máa kọ́kọ́ bọ́ síta pé ìjà yìí pòtù fún wọn orí ń ta wọ́n nítorí pé ẹni tó bá lọ sí ìlú òyìnbó á mọ̀ pé ìyà là ń jẹ nílẹ̀ Yorùbá ìyà là ń jẹ tá a bá jẹ ìyà ni báwo ni àwọn báwo lórí èèyàn ṣe bí báwo lórí ṣe forí báwo ni ìnà kí ṣe forí sórí báwo ni ọkọ ṣe forí sórí táwọn ọkọ yóò forí sórí mi ò mọ bẹ ṣe nípò rẹ ẹgbẹ́ ọ̀rẹ́ ìyá ìjọba bàbá. báwo ni ìnàkí ṣe sórí tí báwo lọ̀bọ ṣe sórí tí ìnàkí ò ṣe. bẹ́ẹ̀ ni bàbá mi ẹ̀ tóbi fún wa sà báwo lọ̀bọ ṣe sórí tí náà tí ò ṣe ìlú ìbò làwọn wà mí báyìí àwa ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni máa kú ni àti rí owó láti fẹ́ lọ́wọ́ sílé ẹ̀yin kan dẹ̀ wà ní Nàìjíríà ẹ̀yin kan dẹ̀ wà tẹ̀lé tí pèsè ìsọwọ́ tẹ̀ ń sòtítọ́ níbi táwa 24 hours lọ́ fi ń tọ́ nọ́mbẹ̀. This is Italy for us ordinary Italy tí wọ́n ní mineral resources kọ́kọ́ tó jẹ́ pé ara Nàìjíríà gan làwọn ti ń ṣe kí ni lọ́ọ́ ti ń mumi lọ́ọ́ ti ń jẹ gbogbo ẹ̀ tí wọ́n ti ń jẹ wọn ò múná lọ́jọ́ kan ṣoṣo rí àwọn ọmọ onílùú gbogbo ọlọ́gbọ́n lóṣooṣù gbogbo àwọn ìmùgbẹ̀yìn tẹ bá ti jáde tẹ bá wà bẹ́ẹ̀ ẹ̀ gbowó tẹ bá ti wà lọ́dọ̀ àwọn wọ́n máa fi lé wọ́n máa tọ́jú yín tẹ bá bímọ sílẹ̀ tẹ lọ́mọ wọ́n máa tọ́jú àwọn ọmọ yín wọ́n máa bọ́ yín ẹ̀ máa jẹ ẹ̀ máa mú. tí wọ́n ló wá jẹ́ pé ìlú tí wọ́n ti bí wa nílùú bàbá ti ti wá táwa táàparí pé àwọn ọmọ Nàìjíríà tó jẹ́ pé ìyà là ń jẹ lójoojúmọ́ táwọn ìyá olórí burúkú kọ̀ọ̀kan àti bàbá olórí burúkú kọ̀ọ̀kan sọ́dẹ̀ wá ń ta tí
tí wọ́n fa yorùbá pé tẹ̀ nàìjíríà là ń fẹ́ máa dìbò fún tẹ́ẹ̀dẹ̀ lè sọ wípé ìyá yìí pọ̀ nígbà tí òṣèlú dé ní tiẹ̀ ní gbogbo wọn ta tó ń bọ́ síta ìbájẹ́ bí Yorùbá Nation ṣe ń lọ lọ́wọ́ bàjẹ́ ń bòrò wọn jáde gbà ẹ jọ ẹ fún wa ní òmìnira kí ló ń jẹ́ òmìnira ẹni tó bá ní òmìnira ó máa ní freedom náà ṣé freedom wà nàìjíríà ni ṣé justice wà nàìjíríà ni wọ́n ń pa àwọn ọmọ yín wọ́n ṣògbówó wọ́n ń pẹ̀jẹ́ wọ́n ń pa àwọn èèyàn lójoojúmọ́ Boko Haram ń wọlé lójoojúmọ́ wọ́n tí wọ́n láìsí lójoojúmọ́ ẹ̀rí ọ̀rọ̀ sọ àwọn tó lè jẹ́ lọ́balọ́ba lórí níjòyè wọ́n kó gba àwọn ọmọ tí wọ́n kó wọn lọ sí òkè òkun nítorí pé tí òkè òkun bá dàbí bí nàìjíríà ṣe rí ta ló máa ká ọmọ tí wọ́n lọ bẹ̀ ẹ̀yin tẹ̀jẹ́ má sì tẹ̀ ń sọ́fà fún wọn tẹ̀ ń tó kiri fún wọn bí olórí burúkú torí 5,000 naira torí 10,000 naira ẹlòmíín ká ògo ó tògo ìdílé kan fún wọn torí pé 10,000 naira kan máa gbà owó tẹ́ bá ná tán láàrin tí ò ní pé láàrin ọ̀sẹ̀ kan ẹ ta ògo yín ẹ ta ògo ìdílé yín ẹ ta ògo ọjọ́ ọ̀la yín torí pé kí ló tí bá ṣe kàn kó ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ nàìjíríà lónìí àwọn atúnṣe tó ń ṣẹlẹ̀ bàbá ó máa ń gbórújẹ́ lójú mi torí àwọn táwọn àgbà ikọ̀ kì í ṣe pé ní wàá rò láti wá sí òkè mi torí pé iṣẹ́ àṣefẹ́kúfẹ́kú ẹni tó máa mọ ibi tí ẹgbẹ́ ti là ó máa ṣiṣẹ́ kú ni. akọ̀sáré kú. àwọn táwọn àbíbà yìí ẹgbẹ́ ìlú máa sáìkù bàbá mi àwọn táwọn àbíbà yìí takọ̀ wà lókè kù yìí àwọn máa bá ṣe wà bá ṣe bẹ́ẹ̀ ni máa kúrì sí àwọn èèyàn wà ní nàìjíríà tó fún owó lóbìnrin lọ́wọ́ gbogbo àtọ́kọ̀ fámìlì àwọn òjẹ́ ká sinmi tàdé fún wọn lówó everyday by day tá fún wọn lówó everyday by day tó ẹ pé ó lè leave àwọn ìlú ìgbọ́n sì fò tù wá lọ tó leave better wẹ́là tù wá lọ́bẹ̀ lọ bọ́ ìgbà tó fẹ́ pé wàhálà ti pọ̀ jù àwọn ìlú míì wà pé kì í ṣe pé ṣọwọ́ wọn yóò dá ògo ni wọ́n ṣe mọ́ ẹ̀yin ẹ jẹ́ ká sọ̀pọ̀sì táwọn tó bá ní pẹ̀lú wa dáadé kí làwọn afárá ń wá kìlò òkè òkun èyí náà kò sí náà ibi tá a ti ń wa epo tó fẹ́ bá aládé petrol tá a ní epo a lè fi epo gidi àgbo epo gbó tó lójoojúmọ́ ẹ protest fún yẹn kẹ jáde gbogbo àwọn òṣìṣẹ́ burúkú ṣe àwòfò tí wọ́n ní kù sí tó dáa tó yẹ pé gbogbo wọn lọ àtàwọn bàbá burúkú wọ́n lò yìí gẹ́gẹ́ bí ẹrú àwọn ọmọ tí wọ́n ń débi òkú wọ́n lò wọ́n lórí àwọn ọmọ títí ẹ̀yin tẹ́ bí wọ́n kọ́ àwọn tí yóò lè ní pẹ́sidẹ́ntì tí Yorùbá Nation bá dúró lónìí gbogbo wọn máa gbowó wọn máa jẹ tó wọn máa mú tí ìrọ̀rùn táyé ìrọ̀rùn máa jáde ẹ̀yin tẹ́ sọ̀rọ̀ ìṣe pé bá sáyé tí nǹkan jẹ bọ́ ọlọ́run ló kó sí nínú náà tẹ́tà bá ti kú ẹ̀dá ti kú nìyẹn àwọn orúkọ alukú lọ́dọ̀ tẹ́lẹ̀ bá kú olówó ló wà kúnjọ kan bọ́ ó dá kéèyàn jà fún bẹ́ẹ̀ ni pé kéèyàn sọ pé ìyá táǹjẹ ló dáa ṣẹ̀dá ẹni tó kọ̀ ló mọ̀ náà ta ló mẹ́ tó tún máa kọ̀ lọ́la ṣé bó ṣe ń pààyàn lójoojúmọ́ ẹ àwọn ìyá burúkú olórí burúkú ṣẹ́ń jíjó kiri pẹ̀lú àwọn olórí burúkú tó pinnu alólóṣèlú yìí ṣé wọ́n fọ́ ni táwọn ò rí nǹkan kan ni. ẹ ṣe ẹ jẹ́ ká tún fáwọn mi láyé tó ṣẹlẹ̀ ní pé ẹ ṣe. bàbá ẹ má jẹ sọ̀rọ̀ ibi tí mo sọ̀rọ̀ dé àtúmọ̀ sọ̀rọ̀ sà inú ti ń bí yín. ọlọ́wọ́ àgbà fún wa nílẹ̀ Yorùbá gbígbà ni lágbára lọ́wọ́. ẹ ṣe inú ti ń bí yín o ẹ ló dáadé ẹgbẹ́ òsókè o. problem tí mo máa ní pẹ̀lú dádì nìyẹn nẹ́tíwọ̀kì ọ̀dọ̀ dádì wàhálà ni ó yá ẹgbẹ́ òsókè à ń gbọ́ yín ó sì kọ́tù. ó lágbára yéye báṣà Bọ́lá Èkìtì ọ̀gá ó lágbára yéye ẹgbẹ́ òyìn sókè mo ń gbọ́ yín bàbá mi. ẹ máa kọ́ ìgbẹ́ máa kú iṣẹ́ o. ẹ ṣeun. Ẹ̀rẹ̀kùnrin àjò ọjọ́ sí wọn. Ẹ ṣe gan adúpẹ́. Ìrìn àjò Kogi àti Kwara ọ̀nà àfúnwáyé ẹ̀kọ́. Àmì àṣẹ Èdùmàrè. Ọ̀rọ̀ tí mo kàn fẹ́ sọ ó ní wípé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn orílẹ̀-èdè méjì tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gba òmìnira wọn èyí tí Russia tó ti fò. Èyí tí Russia ti fọwọ́ sí orílẹ̀-èdè méjì. Ẹ máa sọ̀rọ̀ yín kí nẹ́tíwọ̀kì ẹ tó tún sá lọ. Àbámi ni wípé nígbà tó fi jẹ́ wípé olóyè Sunday Igboho ó gbéra ní orílẹ̀-èdè Nàìjíríà nínú Nàìjíríà yìí náà ni ó polongo wípé ìrẹ́gbẹ́ tí àwọn Fúlàní tán rẹ́ àwọn ilẹ̀ Yorùbá tó ń wájẹ kó ti pọ̀ jù pé àwọn fẹ́ lọ ó lè bẹ̀rẹ̀ sí ń ṣe rálì káàkiri
network. Network ni problem tí dádì yẹn máa ń ní pẹ̀lú wa. Tí kọ́ mi bá wọlé àgbè tí ò bá dẹ̀ wọlé ẹ jẹ́ kí n máa fàsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Ọjọ́ tí èmi fúnra mi máa declare Yorùbá Nation ọjọ́ yẹn dì kan lélẹ̀. Ọjọ́ yẹn lẹ máa mọ oríṣi èèyàn tí Ọmọlúkà jẹ́. True colour mi ẹ kọ sílẹ̀ pé mo sọ lẹ́ni ó di ọjọ́ kan ẹ rí flag everywhere ni kílẹ̀ tó mọ́ mo ti erect gbogbo ẹ̀ mo ti parí iṣẹ́ mi. Ẹ jẹ́ kí n fi bẹ́ẹ̀ lẹ̀ ó di ọjọ́ kan lẹ́ni mo pàdé ká padà sórí ètò awareness tá à ń ṣe ìyẹn ni grassroots awareness. Àwọn ibì kan wà tó tún yẹ ká tún touch tó jẹ́ pé n tí owó mọ́tò ń gbà lọ́wọ́ wa ò kì í ṣe kékeré. Kogi tá a lọ àwa tá a jọ kóra wa lọ n tí a ná lówó mọ́tò yìí ṣe kékeré. Abẹ̀yìn nítorí tọlọ́hun ọkọ̀ tán bá wa get ó sì kù $500. Ẹni tó promise bóun máa fún wa ní $500 yẹn ó disappoint. Mi ò dẹ̀ blame wọn ó ṣeéṣe kó jẹ́ pé kò sí ni mọ́tò yẹn ti wà available wọ́n ló kù $500 kan fi balance ẹ̀ kan gbé. Ẹ jọ̀ọ́ ẹni tọ́lọ́run bá fi sí lọ́kàn èmi kọ́ lẹ máa fún tó bá ẹ̀yin tó dẹ̀ ó dẹ̀ wù mí kó jẹ́ ẹ̀yin tẹ́ bá wà ní Amẹ́ríkà tàbí Canada ni ẹ̀yin tọ́lọ́run bá ti fi sí lọ́kàn ẹ ṣáà ti pè tẹ́ bá ti pè mí màá send nọ́mbà ẹnìyẹn sí yín l'Amẹ́ríkà ń bẹ̀ á fún yín ní àkáǹtì ẹ máa fi sí tẹ́ bá ti fi síbẹ̀ tó ó di ṣíṣe so that okay ẹ wo orúkọ gíta lọ we spend more than 150,000 lórí owó pé a wọ mọ́tò nìkan more than 150 ó tún lọ bọ́ sígbà tí ò tiẹ̀ sépo káì tí ìṣòwò tẹ̀ sí gbogbo ẹ̀ tó bá jẹ́ pé àwa la gbé mọ́tò fúnra wa ẹ̀yin gan ẹ̀wò ṣá lè lo epo 30,000 tán ní gbogbo ìrìn àjò yẹn ẹ rí i pé ó máa dínkù ẹ ṣe ìrànlọ́wọ́ yẹn fún wa abẹ̀yìn ni kì í ṣe ìgbéraga ó ti rẹ́dì n tó kù $500 náà ló kù ẹjọ́ abẹ̀yìn torí tọ́lọ́run ojú òní tì yín Ọlọ́run àtúbọ̀ jẹ́ kí iṣẹ́ náà kó rọrùn kó dẹ̀ ṣeé ṣe fún gbogbo wa àárín kò sí ìlú tá à ní dé kò sí ìlú tá à ní wọ̀ láti sọ fún yín pé Yorùbá Nation dandan ni a máa rìn ẹ jẹ́ ká rí Ọlọ́run fún wa lórí ọ̀fẹ́ kí mọ́tò yọ ẹ máa ríran wò ẹ ṣé mo dúpẹ́ o ẹ bá wa pín ẹ ṣí ẹ láìpẹ́ láì jìnnà a mú àlejò pàtàkì kan bọ̀ tí ẹ máa rí Ọlọ́run á fún wa ṣe Ọmọlúkà lórúkọ mi ẹ̀yin tẹ́ bá fẹ́ contact mi nọ́mbà mi ni mo ti pín nìyẹn 07046092484 again 07046092484 WhatsApp nìkan ni o ẹ má pè direct ẹ má pè direct kò ní lọ o WhatsApp nìkan ẹ ṣé mo dúpẹ́ ojú òní tì yín o ó yẹ ẹ bá mi share tẹ́ ẹ bá ti subscribe ẹ subscribe sí i à á pàdé láyọ̀ lọ́la ojú òní tì wá o ojú àgbè wa ṣe.